Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀yin lólùfẹ́ àti dáadáa la bá yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹlẹ́nu òrófó di wá ẹni tí wọn tá bá dẹ̀ máa ṣòrófó lé lórí a máa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ fún nípa máṣe ìkànnì ìpín láti gbọ́. Ìròyìn kan rèé èyí tó ń jàràn nípa justice for Mohbad èyí tí ó ń bèèrè ọ̀rọ̀ bàbá Mohbad nípa Mohbad tí bàbá Mohbad tún pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ ó tún pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí tẹ́gbẹ́tẹ́ nǹkan bá gbọ́ lẹ́ẹ̀mọ́ máa sọ nípa ìyàwó Mohbad bàbá Mohbad tún pẹ́rẹ́pẹ́rẹ́ wo gbogbo ẹlẹ́ máa jàǹfààní lórí ìkànnì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn olùtakọ ẹnikẹ́ni lórí ìkànnì wa tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tó darapọ̀ mọ́ bá subscribe like comment wàá lè máa jẹ́ wàpàdé kọ́ńtẹ́ǹtì ní ìgbàkúgbà lóòrèkóòrè tá a bá fi lè ta wàá lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye gẹ́gẹ́ bí sọ pé fídíò wọn alẹ́ ta máa play ẹ̀gbọ́n rírìn ọ̀rọ̀ lẹ́nu bàbá Mohbad fídíò ọ̀hún náà rè ó yà inú ẹ̀ gbọ́. báwo ni ìyàwó ṣe ń kúrò nílé tá a lọ sorun ọjọ́ mẹ́ta ń ta nínú ló bí òun. ìjọ kan mo wá fún balẹ̀ pé tí n bá padà gbọ́ inú bí ẹ o kúrò lé fún 3 days. ǹṣe lè mọ̀lẹ́bí ẹ̀ ló lọ láàrin ọjọ́ mẹ́ta yẹn. wọn kò sí lọ́dọ̀ ìyá ẹ̀ ó mọ ibi tó ń lọ. ok ọmọ mi wá sọ̀rọ̀ kan fún mi níjọ́ kan mo dẹ̀ wò báyìí omi dẹ̀ ń fẹ́ máa bọ́ lójú mi ó ní dáàdi mo ní ẹ̀ ó ní ìyàwó òun ó fi indomie ó ṣe fóun ó dẹ̀ fún oògùn oorun sí i ó wá lọ dókó ní yàrá kejì báwo ló ṣe mọ̀ ìbéèrè tí mo béèrè lọ́wọ́ Mohbad nìyẹn ó ní girlfriend ọ̀rẹ́ òun yẹn ló ká ìyàwó òun pẹ̀lú boyfriend yẹn ó ní girlfriend yẹn ló wá padà sọ fóun pé wọ́n ń bá ìyàwó òun sùn ní yàrá tó nẹ́ẹ̀sì sí ni o nílé Naira Marley ni o ṣé Naira Marley ò ní mẹ́ni tó gbà síṣẹ́ ṣé Naira Marley ò mẹ́ni tó ń gbé ní yàrá ẹgbẹ́ Mohbad ó pe ẹnìkan ní Mazin ó sọ̀rọ̀ yẹn fún mi ó sọ fún Mazin ó tún sọ fún Ìbùkún tó jẹ́ àkọ́bí mi tó jẹ́ ẹ̀gbọ́n títí ẹ̀ Mohbad fọ̀rọ̀ lọ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ni báwo ló dẹ̀ ṣe ń cope wọ́n ní ìgbẹ́ tíntínní létí àwo gbẹ̀gìrì ìgbọ̀nsẹ̀ tíntínní létí àwo gbẹ̀gìrì tó lásìkò táwọn ẹran kan lè máa rúgbó ẹ̀ lọ́wọ́. ok so báwo ló ṣe ń ó ní dádì òun mọ ohun tó ń ṣe ó dẹ̀ ní òun mọ ohun tó ń ṣe ó náà mọ ibi tó ń lọ gbogbo ìgbà ló máa ń fi mí lọ́kàn balẹ̀ pé dádì ó kù díẹ̀ dádì ó kù díẹ̀ títí ọlọ́jọ́ fìdí. ìyàwó tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ṣe ẹ̀yin ẹ lọ dọ̀bálẹ̀ rẹ̀ ṣe fẹ́ ní sulọ́ka ni àbí aṣọ orí kọ́ lẹ rí. ẹ ṣeun ó pè mí pé dádì even èmi gan mo tẹ̀ sọ pé mo kíyèsí nǹkan kan nípa ọmọ yìí ó ti ń bá ẹgbẹ́ ń sìn ó ti lọ bí ọdún 2 tẹ̀tìjọ́ ń gbé ń bì mi ò mọ̀ bí ẹ̀ èmi rò pé tí n bá rí òbí ẹ̀ ààrẹ ní fẹjọ́ sùn wọ́n ní ọmọ burúkú ṣe é fẹ́ àná burúkú ni ò ṣe é ní ok ẹ jẹ́ kí n lọ mọ òbí ọmọ yìí torí mò ń bá ń bí mi ì dẹ̀ lè fẹ́ yàwó fún ẹ ìyẹn lèmi fi sọ́nà pé ká ṣe primary introduction mọ̀ mi mọ̀ ẹ́ ni wọ́n ń pè é bóyá tá a bá lọ ká pàdé ara wa ìyẹn lèmi fọkàn sí mi ọ̀gá akọrin ní ṣọ́ọ̀ṣì mo wà ṣùgbọ́n ìjọ tí mo wá débẹ̀ engagement ni wọ́n fẹ́ lẹ fẹ́ ṣe. ta ló ń plan ẹ̀. ìyá ẹ̀ ní pẹ̀lú ẹ̀ torí pé wọ́n ti fún lówó èso ló bá ra ọ̀gẹ̀dẹ̀ dúdú ló bá ra pọ́pọ̀ dúdú ló kó gbogbo ẹ̀ jọ ó rò pé tí pọ́pọ̀ yẹn máa padà pọ́n àti pẹnápù tí ó dúdú ló bá ra gbogbo ẹ̀ jọ ló ń ṣe wọ́n ìjọ òun lẹ ti ń plan ní engagement kò lè náwó ẹ̀ méjì o kò lè náwó ẹ̀ méjì o n bá bèè lọ́wọ́ ọmọ mi dádì wọ́n ṣáà ní kí n ṣe bẹ́ẹ̀ yẹn náà kí engagement àti ìmọ̀ wọn rí mi ò rí wọn rí bí mọ́tò bẹ̀ sí ń sọ̀kalẹ̀ nìyẹn mọ́tò bíi 8 Prado bíi bá a ṣe wọ̀lú ẹ̀pẹ́ nìyẹn wọ́n dẹ̀ gbàgbára sí mi náà lọ́rùn introduction engagement mi ò rí àwọn pípù yìí èmi rò pé kábẹ́rẹ́ lè lókun dì kárẹ́ ní fẹjọ́ sùn bóyá gbogbo ohun tí ọmọ yìí ṣe irúgbà tí wọ́n ń sọ pé ó kúrò níyẹn sì ṣe pé ààrẹ ni pèpè báyìí lọmọ yìí ṣe o mi ò mọ kankan nù ok babade bàbá exchange number kò tí ìjọjọ́ kẹta mo wá rẹ́ni mo rò pé màá rẹ́ni fi ọ̀rọ̀ lọ
hello bàbá o ẹ pé ẹ kú ìnáwó ẹ jọ̀ọ́ o àwọn kankan wà tí mi ò mọ̀ yín tẹ́lẹ̀ tí mi ò rẹ́ni fi ọ̀rọ̀ yìí lọ wọ́n ní nǹkan báyìí ó wà lọ́wọ́ ọmọ yín o wọ́n ní ékàlẹ̀ báyìí wọ́n ní ọwọ́ ọmọ yín ló wà o ó ní wọ́n sọ fún òun dẹ̀ nìkan yọjú síbẹ̀ yes nígbà tí mo padà sọ̀rọ̀ yẹn bàbá block mi ni. bàbá fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa láti inú ìwé ìròyìn ló ń dé sétí ìjọ yín lóòrọ̀ tòní alàgbà Joseph Alọ́ba tí wọ́n jẹ́ bàbá Mohbad ọ̀nà wà pẹ̀lú wa lóòrọ̀ tòní ibi tó yẹ ká lọ lórí ọ̀rọ̀ yìí pọ̀ ó túmọ̀ sí pé pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe ń bọ̀ láti ilẹ̀ ẹ má bínú o olóògbé ìlérí olúwa tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad bí mo ṣe ń wo ìpẹ̀lú bá a ṣe ń fọ̀rọ̀ yìí jọ̀rọ̀ pẹ̀lú bọ́rọ̀ yìí ṣe ń jáde láti inú ara wọn àwọn àsìkò kan wà bí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí bá a ṣe ń sọ yìí ó dàbí ìgbà wípé ọmọ yín gan ọ̀nà tán fún yín rí. èmi ò blame ẹ ó ti fi kú ṣe àgbà báyìí àwọn tí mi ò fi blame ẹ ni pé ẹni ìjà ọba á pera ẹ lọkùnrin. ẹ já padà sọ́dọ̀ àwọn aráalé olè ò ní í jàgbà kó mọ̀ sí lójú fèrè. ẹ ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà wọ́n ní tí obìnrin bá ti ń yànlẹ̀ bí ò para ẹ̀ àpọ̀pọ̀ bí ò sì pọkọ yóò hàn ọmọ lé mọ̀. oríṣiríṣi ìjà ni mo ti dá sí ní ọ̀rọ̀ Mohbad àti ìyàwó ẹ̀ ó jáde ó wọlé ó lọ fún 3 days ó sùn sí hòtẹ́ẹ̀lì ó bínú kúrò nílé. kí lẹ́yìn náà rí sí fídíò yìí tí mo play fún yín tán sí tẹ́yìn náà wò tán sí kí lẹ́yìn náà rí sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn ò lè takò ẹnikẹ́ni lórí ìkànnì wa ẹ wo gbogbo ohun tó ṣókùnkùn ṣẹ̀dá kedere ni lójú ọlọ́run á dẹ̀ bá tẹ́ Mohbad sáfẹ́fẹ́ rẹ̀ ẹ wo àwọn ò ní rí àwọn Dubai lọ lórí ìkànnì ìdílé tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ máa bá a subscribe kó like comment kó lè máa jẹ́ àǹfààní content yìí ní ìgbàkúgbà tá a bá fi dé ta wọ́n lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti kẹ́mi sọ pé àwọn ìtakọ̀ni kẹ́mi lórí ìkànnì wa àní máa rà Dubai lónìí ọ̀pá pọ́ọ̀lọ̀pọ̀lọ̀ kò ṣeé péjò ó dáàbò.